Èèyàn lè káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi fún àdúró tẹ̀yin lórí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tá a gbọ́ kí n tó sọ, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí. Happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Ẹ̀yin èèyàn lé ibi tí mo bá gist mi dé òun ni 3 days declaration èyí tí wọ́n ní Queen Naomi tí wọ́n yà sọ́tọ̀ láti spend time pẹ̀lú kábíyèsí fún oríire àti ipò tí wọ́n fi dá bàbá wẹ̀rin ńlá lọ́lá, historic appointment Heritage Global èyí tí wọ́n fi kábíyèsí lọ́rẹ. Ìtorí ẹ̀ wọ́n ní àwọn ní chairman welcome. Wọ́n ní big achievement ni èyí jẹ́ fún bàbá wẹ̀rin ńlá kábíyèsí. Mo kí yín kú oríire, congratulations to you. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí Queen Naomi ṣe set up dinner yìí. Wọ́n ní àwọn àǹtí wa ẹ̀yin náà ẹ máa mọ ẹni tó máa jẹ́. Wọ́n ní ṣe ni inú bí wọn ipe torí ó yẹ kí wọ́n ní dinner pẹ̀lú bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní so kábíyèsí pa gbogbo dinner yẹn tì, wọ́n gba royal mansion lọ láti lọ bá Queen Naomi olólùfẹ́ wọn, láti lọ bá Queen Naomi olólùfẹ́ wọn. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré. So wọ́n ní bí bàbá wẹ̀rin ńlá ṣe pa gbogbo dinner tì nìyẹn tí wọ́n gba royal mansion lọ. Wọ́n ní àwọn àǹtí wa yìí bẹ̀rẹ̀ sí jealous, especially àǹtí wa kan tẹ́ ẹ mọ̀ tó jẹ́ pé every time bíi war bíi wàhálà òun ni wọ́n máa ń wá nínú ààfin bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí jealous o. Wọ́n ní wọ́n jealous torí bí a ṣe gbọ́ wọ́n ní Queen Naomi ò sí nínú palace. Wọ́n ní wọ́n wà ní royal mansion. Wọ́n ní Dr. Elizabeth wọ́n ní wọ́n ti travel lọ sí Èkó. Àmọ́ bóyá wọ́n máa attend royal mansion celebration yìí bò ó likely, but a bá gbọ́ a máa mú update yẹn wá. Wọ́n ní so bí àǹtí wa yìí ṣe bẹ̀rẹ̀ sí jealous nìyẹn. Ipe kí ló dé tó jẹ́ pé every time tó ń bá ti set up dinner òní kábíyèsí máa ń cancel ẹ̀. Ipe kí ló ń ṣe tó jẹ́ pé bàbá wẹ̀rin ńlá wọn máa ń cancel dinner all the time. Ipe irú ayé wo lòun wá. Ipe ṣóun ò lè ní fọkànbalẹ̀ pẹ̀lú ọkọ òun ni. Ipe ṣóun ò lè ní fọkànbalẹ̀ pẹ̀lú bàbá wẹ̀rin ńlá ni. Ipe ṣóun ò lè ṣe nǹkan tó yẹ pé kábíyèsí àti ẹ̀ ní time fóun ni. Ipe every time bàbá wẹ̀rin ńlá òkè ní time fóun. Ipe gbogbo ìgbà ni kábíyèsí òkè ní time fóun. Ipe òun ti try gbogbo ọ̀nà láti jẹ́ kí bàbá wẹ̀rin ńlá ní time fóun. Pé ṣùgbọ́n kábíyèsí òkè ní time fóun. Ẹ mọ̀ pé gbogbo ọ̀nà máa ń sọ pé bàbá wẹ̀rin ńlá òkè ní time fún àwọn. Ní ìmọ̀ bóyá ẹ fẹ́ ya bàbá wẹ̀rin ńlá sí mẹ́fà. Ọdọ́ta gangan náà fẹ́ dúró sínú yín. Torí bí a ṣe gbọ́ wọn ní Dr. Elizabeth nìkan ni kábíyèsí náà ní time fún nínú gbogbo wọn. Ipe nítorí gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ààfin yẹn. Wọ́n ní so ẹni tí bàbá wẹ̀rin ńlá trust ní ìsìn òun ni Dr. Elizabeth. Gbogbo wa náà la rí bí kábíyèsí àti Dr. Elizabeth ṣe máa ń travel kiri tọ́jọ́ máa ń lọ sí occasion, event, outing nítorí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ààfin wa ni. Because ẹni téèyàn bá rìn téèyàn bá trust ẹ̀, èmi ò feel pé ọkàn èèyàn máa balẹ̀ pẹ̀lú irú ẹni yẹn. Bóyá nítorí ẹ̀ ni bàbá wẹ̀rin ńlá, bóyá nítorí ẹ̀ ni wọ́n fi rọra focus lórí ẹni tí wọ́n trust, ìyẹn Dr. Elizabeth. Àti ẹ̀ gbọ́ wípé nínú àwọn àǹtí wa gbogbo èèyàn méjì ni wọ́n jà lórí ọ̀rọ̀ business tí wọ́n ń takò ara wọn. Ṣùgbọ́n mo ti pinnu wípé mi ní máa dárúkọ wọn mọ́ ní orí channel wọn. Bọ̀ máa mú gist wá fún yín kẹ́ bá fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀. So ẹ̀yin èèyàn lé ìdùnnú wa, ayọ̀ wa ó ní kí Queen Naomi kan padà wá sí inú palace. Kí wọ́n fi ọkàn wọn balẹ̀ pẹ̀lú ọkọ wọn. Ṣó ti yé yín? Torí gbogbo wa yìí láti expect ọjọ́ tí yẹn máa ṣẹlẹ̀.
bí a ṣe gbọ́ wọ́n ní PA Queen Naomi wà ní palace permanently wọ́n nítorí gbogbo àwọn event tó yẹ kó máa ṣe ní inú ààfin wọ́n ní so PA wọn wà ń bẹ permanently àti ẹ̀gbọ́gàn pé kan nínú àwọn àǹtí wa yìí ó lọ attack PA wọn ipò lọ bá wọn jà ó lọ bá PA wọn jà seriously èmi ò mọ nǹkan tẹ̀ ń wá kiri mi ò mọ nǹkan tó dé tẹ lọ́n attack ẹni ẹlẹ́ni kí lẹni ẹlẹ́ni ṣe fún yín iṣẹ́ tán ní kó ṣe ló ń ṣe so why tẹ máa lọ attack ẹni ẹlẹ́ni why so wọ́n ní wọ́n lọ attack PA yìí o wọ́n ní PA dẹ̀ sọ pé òun ò ní time láti máa báyàn kọ́kọ́ jà wípé iṣẹ́ tó ń wá ṣe lòun face and it's true iṣẹ́ tó wá ṣe ló face bó tiẹ̀ jẹ́rìí ẹni tí Queen Naomi bá máa appoint as PA ó ní láti jẹ́ ẹni tó jẹ́ pé òun gan ó fèsì nǹkan tó bá wá sí inú ààfin ẹ̀yin èèyàn lé àwọn gist tá a gbọ́ ni tá a ní ká mú wá fún yín so right now wọ́n ní 3-day celebration ní Royal Mansion tí wọ́n yà sọ́tọ̀ fún bàbá wẹ̀rin ńlá àti Queen Naomi pé Queen Naomi ní láti invite àwọn ọ̀rẹ́ bàbá wẹ̀rin ńlá nítorí celebration chairman global achievement èyí tí bàbá wẹ̀rin ńlá gbà yìí ẹ mọ̀ pé big achievement ni so nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé tá bá tún gbọ́ update a máa mú wá fún yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers mi àtẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV ọlọ́run elédùnmarè ó máa bá mi gbọ́wọ́ yín sókè o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ ọmọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o I love you all ẹ má gbàgbé prize giveaway wa July 15 ni a máa mú prize giveaway wa wá ẹ máa gbáradì orúkọ mi ò yí padà Mashola ni orúkọ mi Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì fún channel wa please share this video like and subscribe God bless you Mashola Gist TV love you all.